mi ò lè sọ bí inú mi ṣe dùn tó Lateef Adedimeji àti aya rẹ̀ MoBimpe sọ̀rọ̀ lórí ọmọkùnrin mẹ́ta tí Elédùà fi ta ẹbí wọn lọ́rẹ. Goodluck Jonathan ti bu ọlá fún ààrẹ tẹ́lẹ̀rí lórílẹ̀‐èdè yìí olóògbé Umaru Musa Yar'Adua ní ìrántí ọdún mẹ́rìndínlógún tí ó jáde láyé. Lizzy Anjorin gba ìpèníjà ẹ̀ṣẹ̀ kíkàn oní mílíọ̀nù mẹ́wàá náírà 10 million naira tí Pọ̀lọ́ gbé kalẹ̀ fún Olujawe-olubori láti bá Iyabo Ojo jà. Ohun tí Bayo Adelabu Nilo Lati De Ipo Gomina ń bẹ lọ́wọ́ mi. Àlùfáà Ayodele ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ìgbẹ́jọ́ ikú Mohbad tún tẹ̀síwájú nílé ẹjọ́ l'Àbújá. Wọ́n ní kí ọlọ́pàá wádìí bàbá rẹ̀ pẹ̀lú Wùnmí ìyàwó rẹ̀. Ààrẹ Trump sọ wípé ìjọba ilẹ̀ Amẹ́ríkà US ti pa àwọn ọkọ̀ ojú omi ilẹ̀ Iran méje run ní Strait of Hormuz. Ó rọ South Korea láti darapọ̀ mọ́ iṣẹ́ àfojúsùn náà. Ìgbàgbọ́ Yorùbá ni pé ìlera lóògùn ọrọ̀. Èyí ló mú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ṣèlérí àǹfààní ètò ìlera fún gbogbo àwọn èèyàn ìlú Ìbàdàn lákòókò tó ń gba àwọn onímọ̀ ètò ìlera lálejò. Kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè wà ní ìmọ́tótó, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àyípadà ọ̀rọ̀ ètò ìmọ́tótó àti ìtọ́jú agbègbè jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò ní ẹ̀ẹ̀kan láàrin oṣù sí ojoojúmọ́. Ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀ o. Ọlọ́pàá ti ọmọ mi obìnrin ọmọ ọdún merindinlogun 16 mọ́lé láìṣẹ. Wọ́n ní àfi dandan kó ṣẹ̀wọ̀n. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Mi ò lè sọ bí inú mi ṣe dùn tó Lateef Adedimeji àti aya rẹ̀ MoBimpe sọ̀rọ̀ lórí ọmọkùnrin mẹ́ta tí Elédùà fi ta ẹbí wọn lọ́rẹ. Gbajúgbajà òṣèré Lateef Adedimeji ti fi ìdùnnú rẹ̀ hàn o. Ó sọ pé tí wọ́n bá gẹṣin nínú òun wọn ò lè kọsẹ̀ níbi tí inú òun dùn dé báyìí lẹ́yìn tí Elédùà fi ìbẹ̀ta jíǹkì ẹbí òun. Láti ìgbà tí Lateef àti aya rẹ̀ MoBimpe ti kéde pé Elédùmarè fi ìbẹ̀ta ta ìdílé wọn lọ́rẹ ní ọ̀pọ̀ èèyàn ti ń yọ ayọ̀ ọmọ pẹ̀lú wọn. Oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ làwọn èèyàn fi ránṣẹ́ sí wọn lórí ìtàkùn ayélujára lẹ́yìn tí wọ́n ti wojú Ọlọ́run fún bíi ọdún 5 láti di ọlọ́mọ láyé. Adedimeji sọ lójú òpó Facebook rẹ̀ wípé àwọn èèyàn ti fi ìfẹ́ ńlá hàn sí ẹbí òun. Ó sì jẹ́ nǹkan tó dára gan-an tó dùn mọ́ òun púpọ̀. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun ò mọ bí òun ṣe lè ṣàpèjúwe bí inú òun ṣe dùn tó lásìkò yìí lórí oore tí Elédùà ṣe fún ìdílé òun. Ó ní gbogbo àtẹ̀jíṣẹ́, gbogbo àdúrà àti ọ̀rọ̀ ìkíni tí àwọn èèyàn fi ránṣẹ́ ni òun rí tí òun sì mọ rírì rẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé wọ́n ṣe gan-an ni. Ó ní láti ibi gbogbo làwọn èèyàn ti ń yọ ayọ̀ ọmọ pẹ̀lú ẹbí òun. Adedimeji sọ pé ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sáwọn ọmọkùnrin tí Elédùà fi jíǹkì wá. A mọ rírì rẹ̀ o. Inú wa sì dùn gidi gan, ọkàn wa kún fún ayọ̀. Inú ẹni kì í sì dùn ká pa mọ́ra, pàápàá nígbà tí orí òjijì tí àwọn kan kò fi gbogbo ara gbàgbọ́ bá ṣẹlẹ̀ sí ni. Lórí ìkéde ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo tí Lateef Adedimeji àti Bímpé Oyèbádé MoBimpe ìyàwó rẹ̀ fi síta lọ́jọ́ Ẹtì Friday, MoBimpe jáde sórí ayélujára láti dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń bá wọn yọ̀ látìgbà tí ìròyìn ayọ̀ náà ti gbòde. Ọjọ́ àbámẹ́ta Sátidé ni MoBimpe kọ ọ̀rọ̀ ìdúpẹ́ sí ojú òpó Facebook rẹ̀. Ó kọ àwọn ọ̀rọ̀ ìdúpẹ́ náà láti fi bí inú rẹ̀ ṣe dùn tó sí àwọn tó ń bá a yọ̀ hàn kó sì tún lè jẹ́ àrídájú fún àwọn tó ń ṣiyèméjì pé ṣé lóòótọ́ ni òṣèré tíátà náà bí ìbẹ̀ta lẹ́yìn ọdún 5 ìgbéyàwó rẹ̀. Lójú òpó Facebook rẹ̀ ló ti fi ẹ̀mí ìmoore hàn ní MoBimpe ti kọ báyìí pé àwọn ọ̀rẹ́ ẹbí títí kan àwọn tí a kò tiẹ̀ mọ̀ rí ló ń bá wa yọ̀. Àwọn kan tiẹ̀ ń sunkún pàápàá. Mi ò tiẹ̀ mọ ibi tí mo ti lè bẹ̀rẹ̀. Mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín tán. Ìfẹ́ àti ìdùnnú ló yí mi ká. Ẹ jọ̀wọ́ ẹ fún mi lásìkò kí n lè fi ìmoore hàn sí kálukú. Bẹ́ẹ̀ ni MoBimpe kọ sójú òpó Facebook rẹ̀ tó sì tún fi àwòrán ibi tí òun àti Lateef ti gbé àwọn ìbẹ̀ta náà sí ẹsẹ̀ hàn pẹ̀lú ibùsùn tí wọ́n ṣe fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Ṣáájú ni bàbá ìbẹ̀ta fúnra ẹ̀ Lateef Adedimeji fi ìkéde náà sórí ayélujára nínú fídíò kan tó gbé sójú òpó Instagram rẹ̀ ní òwúrọ̀ ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2026. Nínú fídíò náà láti rí Lateef tí aya rẹ̀ fi ọwọ́ kọ lọ́rùn tí wọ́n sì dìjọ dé fìlà
tí wọ́n kọ àkọlé bàbá àti màmá dad and mom sí lórí. Ìyá ìbẹ̀ta tó so ọwọ́ méjèèjì mọ́ ọkọ rẹ̀ lọ́rùn ló mú àyẹ̀wò ọmọ mẹ́ta lọ́wọ́ pẹ̀lú àwòrán fìlà mẹ́ta, ìbọ̀sẹ̀ mẹ́ta àti ìbọ̀wọ̀ mẹ́ta. Kódà orin àwa ti bímọ dandan ni ká yọ̀ fún ọlọ́mọ ni wọ́n kọ sórí fídíò náà. Lára ohun tí Lateef kọ sínú fídíò náà ni pé àwọn ọmọ Adedimeji a ti ń fi nǹkan pamọ́ fún yín lọ́dún 2026 yìí. Ọlọ́run fún wa ju ohun tí a béèrè lọ́wọ́ rẹ̀ lọ. Obìnrin yìí ti fún mi ní ọmọ mẹ́ta tí màá pè ní àwọn ọmọ mi, ọba mẹ́ta tí wọ́n jẹ́ ojúṣe mi. Ọ̀pọ̀ èèyàn ló sì bẹ̀rẹ̀ sí kí bàbá àti ìyá mẹ́ta náà kú oríire. Goodluck Jonathan ti bu ọlá fún ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí olóògbé Umaru Musa Yar'Adua ní ìrántí ọdún mẹ́rìndínlógún tí ó jáde láyé. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Goodluck Jonathan ti bu ọlá fún olóògbé Umaru Musa Yar'Adua fún ìrántí ọdún kẹrìndínlógún ikú rẹ̀ níbi tó ti ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ní ipò adarí àti ààrẹ ọkùnrin olóòótọ́ àti abìwà pẹ̀lẹ́. Nínú àtẹ̀jáde kan tó fi sí ojú òpó Facebook rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, Jonathan rántí ìbáṣepọ̀ iṣẹ́ tó ní pẹ̀lú Yar'Adua, ẹni tí ó ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ. Ó sọ pé olóògbé náà jẹ́ ẹni tí ó ní ìwà ìrẹ̀lẹ̀, ìwà òdodo àti olùfaramọ́ ìdájọ́ òdodo. Ó pé ọdún mẹ́rìndínlógún tí orílẹ̀-èdè wa ti pàdánù akíkanjú kan, alápẹ̀rẹ̀ ìwà pẹ̀lẹ́, olólùfẹ́ orílẹ̀-èdè tí kò ní ìmọ̀tara rẹ̀ nìkan, ẹni tí mo ní àǹfààní láti pè ní ọ̀gá mi, ṣùgbọ́n tí kìí ṣe ọ̀gá mi nìkan, ṣùgbọ́n tí ó tún jẹ́ arákùnrin àti alábàáṣiṣẹ́pọ̀ tó yẹ. Jonathan sọ pé ìjọba àwọn dá lórí ìran kan láti kó orílẹ̀-èdè tí gbogbo ènìyàn yóò ti jẹ àǹfààní tó dá lórí òdodo àti ìṣọ̀kan pẹ̀lú ìtẹ̀síwájú tó dá lórí òfin àti ìlànà ìṣèlú olómìnira. Ìbáṣepọ̀ wa dá lórí ìran kan ṣoṣo láti kó orílẹ̀-èdè fún gbogbo ènìyàn tí ó ní ìṣọ̀kan àti òdodo. Yar'Adua jẹ́ ẹnìkan tí kìí fẹ́ kó ara rẹ̀ síta, ṣùgbọ́n tí ìgbàgbọ́ rẹ̀ jinlẹ̀ gan-an. Ó gbàgbọ́ pé agbára orílẹ̀-èdè wà nínú bí wọ́n ṣe ń ṣe ohun tó tọ́ lábẹ́ òfin àti fífún ará ìlú láàyè láti fi ìbò wọn pàṣẹ. Ó tún ṣàpèjúwe ààrẹ olóògbé náà gẹ́gẹ́ bí olórí tí ó fi ọ̀rọ̀ orílẹ̀-èdè síwájú ju ìfẹ́ tàbí àfojúsùn rẹ̀ lọ. Jonathan ní kò kàn darí, ó jẹ́ òṣìṣẹ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ tí kò wọ́pọ̀ láàrin àwọn tó wà nípò àṣẹ. Ó sì máa ń fi ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè síwájú ju ọ̀rọ̀ ayé rẹ̀ lọ. Nípa ìtẹ̀síwájú ìtàn ìgbésí ayé rẹ̀, Jonathan sọ pé ọ̀nà tí Yar'Adua máa ń gbà darí ìjọba, pàápàá jùlọ ní àkókò ìpẹ̀tùsí aáwọ̀, jẹ́ àpẹẹrẹ fún ìṣàkóso rere. Ó ní ìtàn iṣẹ́ rẹ̀ nínú wíwá àlàáfíà sí ìṣòro jẹ́ ogún tí yóò wà lórílẹ̀-èdè títí láé, nítorí ó mọ̀ pé láti darí orílẹ̀-èdè yìí ó nílò ìgboyà láti gba àṣìṣe àti ìtẹ́lọ́rùn láti ṣe àtúnṣe. Jonathan rọ àwọn olórí láti kọ́ ẹ̀kọ́ lára ìgbésí ayé Yar'Adua. Ó sì tẹnumọ́ pé ìṣàkóso gbọ́dọ̀ dá lórí ìdájọ́ òtítọ́ àti òdodo. Ní ìparí, ó gbàdúrà fún ìsinmi ọkàn Yar'Adua. Ó sì pe àwọn ọmọ Nàìjíríà níjà láti tẹ̀lé àwọn ìlànà tó là sílẹ̀. Yar'Adua ni wọ́n búra fún gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2007 lẹ́yìn Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó ṣiṣẹ́ títí di ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2010 tí ó dágbére fáyé lẹ́yìn àìsàn ráńpẹ́. Ìjọba rẹ̀ ni àrántí lónìí fún àwọn ìlànà bíi ètò àforíjì ìpínlẹ̀ Niger Delta àti àwọn ìsapá láti mú kí ìlànà òfin lágbára. Lizzy Anjorin gba ìpèníjà ẹ̀ṣẹ̀ kíkàn oní mílíọ̀nù 10 náírà 10 million naira tí Ipo gbé kalẹ̀ fún Olujawe-olubori láti bá Iyabo Ojo jà. Gbajúmọ̀ òṣèrébìnrin ni Lizzy Anjorin ti gba ìpèníjà ẹ̀ṣẹ̀ kíkàn tó kan òṣèrébìnrin akin ẹgbẹ́ rẹ̀ Iyabo Ojo àti olólùfẹ́ rẹ̀ Okoye, èyí tó tún dá ọ̀rọ̀ fàákájà wọn ọlọ́jọ́ pípẹ́ sílẹ̀. Nínú ohun tó jẹ́ gbígbé sójú òpó ayélujára Instagram lọ́jọ́ àìkú Sunday, Anjorin sọ wípé òun ti ṣetán gbáradì láti balẹ̀ sí pápá ìjà ìyẹn boxing ring lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí Ipo tó ṣáájú dábàá ìdíje ìjà ẹ̀ṣẹ̀ kíkàn àwọn onígbàjúmọ̀ láàrin òun àti Iyabo Ojo. Ó kọ pé Iyabo Ojo àti Ipo òun gba ìpèníjà ìjà ẹ̀ṣẹ̀ náà lọ́jọ́ 3 oṣù karùn-ún ọdún 2026. Ẹ̀wẹ̀, ó gbé àwọn gbèdéke tuntun kalẹ̀ tó sì dábàá pé kí Ipo kọ́kọ́ bá ọkọ rẹ̀ jà ṣáájú kóhun tó kojú Iyabo Ojo. Ó sọ pé Ipo àti olóyè Lawal yóò jà lọ́nà ìpele 10 láì dáwọ́ dúró nínú ìjà náà. Lẹ́yìn náà lòun àti Iyabo Ojo yóò máa jà. Òṣèrébìnrin náà tún bu iná dísù sí fàákájà
tó wà láàrin wọn pẹ̀lú dídojú ọ̀pọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ kọ Polo àti Iyabo Ojo pé wọ́n níjà láti ṣàfihàn ẹ̀rí máa jẹ́mìíso àwọn ohun ìní dúkìá tí wọ́n ní àti àwọn ìṣerere tí wọ́n ti gbèsè sí gbòòrò ayé. Ohun tó ṣẹlẹ̀ yìí jẹ́ àmì tuntun nínú ìjà ọlọ́jọ́ pípẹ́ láàrin Anjorin àti Iyabo Ojo, èyí tó ti gba orí ìtàkùn ayélujára kan. Àwọn ilé ẹjọ́ tó sì tún ti jáde síta sí gbòòrò gẹ́gẹ́ bí àtẹ̀jáde ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Fàákájà náà ni wọ́n gbàgbọ́ pé ó wáyé látàrí èdè àìyedè àríyànjiyàn ọ̀rọ̀ iṣẹ́ àti nípa ọ̀rọ̀ ara ẹni, èyí tó di ogun ẹjọ́ àti ìfẹ̀sùnkàn ara ẹni lemọ́lemọ́. Lọ́dún 2024, Polo ló dábàá ọgbọ́n àtinúdá ìdíje ẹ̀sẹ̀ kíkàn àwọn onígbajúmọ̀ láàrin àwọn òṣèrébìnrin náà pẹ̀lú gbígbé ẹ̀bùn owó mílíọ̀nù 10 náírà $10 million kalẹ̀ fún ẹnikẹ́ni tó bá jáwé olúborí. Èdè àìyedè àríyànjiyàn láàrin àwọn òṣèrébìnrin méjèèjì náà tún gbóná janjan sí i lẹ́yìn tí Iyabo Ojo fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ oní bílíọ̀nù kan náírà $1 billion kan Anjorin, àmọ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n yọ ẹjọ́ náà kúrò lórí àwọn ìlànà tó jẹ́ gbígbé kalẹ̀ pẹ̀lú bí Iyabo Ojo ṣe tún pètèpèrò láti tún tẹ̀síwájú nípa pípe ẹjọ́. Fàákájà náà tún gbóná janyin pẹ̀lú àwọn ẹ̀sùn tí a fi kànni àti àwọn ìwé ìfisùn ọlọ́pàá pẹ̀lú báwọn igun méjèèjì ṣe ń sọ̀rọ̀ àbùkù síra wọn lórí ẹ̀rọ ayélujára nígbà gbogbo. Wàyí o, gbígbà tí òṣèrébìnrin Anjorin gbà ní ti ìpèníjà ìdíje ẹ̀sẹ̀ kíkàn àwọn onígbajúmọ̀ tó gba ìgboro kan, èyí tó ń wáyé lágbo àwọn amúlùdùn nílẹ̀ wa Nàìjíríà. A ó rántí pé láìpẹ́ yìí ni gbajúmọ̀ olórin takasúfèé Portable pàdánù ìdíje ẹ̀sẹ̀ kíkàn náà sọ́wọ́ apanilẹ́rìn orí ayélujára ní Kàtàéfè níbi ètò ẹ̀sẹ̀ kíkàn àwọn onígbajúmọ̀ lÉkòó. Èyí sì tún mú kí ìfẹ́ sí irú àwọn ìdíje bẹ́ẹ̀ túnbọ̀ pọ̀ sí i. Ohun tí Bayo Adelabu Nilo láti dé ipò gómìnà ń bẹ lọ́wọ́ mi. Àlùfáà Ayọ̀délé ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Gbajúmọ̀ ìránṣẹ́ Ọlọ́run àti olùdarí ilé ìjọsìn Inri Evangelical Spiritual Church Primate Ayodele Babatunde Elijah tó ti sọ̀rọ̀ jáde o nípa olóṣèlú kan tórúkọ rẹ̀ ń jẹ́ Bayo Adelabu. Àlùfáà náà sọ wípé òun nífẹ̀ẹ́ ọmọ òun Bayo Adelabu. Ó ní kí wọ́n jẹ́ kí ẹnikẹ́ni pè ní ohunkóhun. Òun kàn ń pe mínísítà tẹ́lẹ̀ náà níjà ni torí pé Ọlọ́run ló sọ fún òun bẹ́ẹ̀. Ó tẹnumọ́ pé ohun tí Adelabu nílò láti jẹ gómìnà wà lápò òun tó sì ní pé kó wá gbà á. A ó rántí pé ṣáájú ní ìkéde kan wáyé pé Adelabu ti kọ̀wé fi ipò mínísítà fún ọ̀rọ̀ iná agbára mọ̀nàmọ́ná sílẹ̀ nítorí àti díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kò pẹ́ lẹ́yìn ìkéde náà tí ìròyìn tún fi jáde pé mínísítà tẹ́lẹ̀ náà kò tí ì kọ̀wé fipò sílẹ̀ àti pé ó sì di ipò rẹ̀ mú gẹ́gẹ́ bí mínísítà nínú ìjọba Tinubu. Kò tún pẹ́ sígbà náà ní ìròyìn tún gbòde pé Adelabu ti padà kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ bíi mínísítà, ó sì ti ṣetán láti lọ fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Mínísítà tẹ́lẹ̀ rí náà Bayo Adelabu sọ pé ó di dandan kí òun ṣe gbogbo ètò parí pẹ̀lú ààrẹ ṣáájú kí òun tó kọ̀wé fipò sílẹ̀. Ó ní ìdí ẹ̀ nìyẹn tí òun ò ṣe tètè kéde pé òun fẹ́ dupò gómìnà, àmọ́ nígbà tí ààrẹ Tinubu sọ pé àsìkò ti tó ni òun ṣẹ̀ṣẹ̀ tó kéde èròǹgbà òun láti díje dupò gómìnà. Nínú fọ́nrán fídíò kan lórí ayélujára tí a ti rí Adelabu tó ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lórí awuyewuye tó wà nídìí ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ náà. Ó ní ààrẹ pàápàá tún pe àwọn èèyàn lọ́tùn lósì nípìnlẹ̀ Ọ̀yọ́, wọ́n sì jọ sọ̀rọ̀ kí wọ́n lè mọ ibi tí nǹkan dé dúró nípìnlẹ̀ Ọ̀yọ́. Adelabu sọ pé òun ò sáà lè parọ́ mọ́ odidi ààrẹ orílẹ̀-èdè. Ó ní ààrẹ náà máa gbọ́ tí òun bá parọ́ mọ́ wọn. Ó ní ààrẹ ni ó sọ fún òun pé Bayo, àsìkò ti tó pé kí òun lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní bí ààrẹ ṣe sọ fún òun nìyẹn. Mínísítà tẹ́lẹ̀ rí náà sọ pé òun àti Tinubu jọ ní àjọsọ̀rọ̀. Ó ní ohun tí ààrẹ sọ ni pé tó bá ṣeé ṣe láti fa olùdíje tí ẹgbẹ́ fẹnu kò lè lórí kalẹ̀ yóò rí bẹ́ẹ̀, bí kò bá sì ṣeé ṣe káwọn lọ dìbò abẹ́lé tí a mọ̀ sí primary láti yanjú rẹ̀. Ìgbẹ́jọ́ ikú Mohbad tún tẹ̀síwájú nílé ẹjọ́ l'Àbújá. Wọ́n ní kí ọlọ́pàá wádìí bàbá rẹ̀ pẹ̀lú Wùnmí ìyàwó rẹ̀. Ilé ẹjọ́ gíga àpapọ̀ kan tó fìdí jókòó lólú ìlú ilẹ̀ wa l'Àbújá ti kéde pé òun yóò bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ẹjọ́ kan tí wọ́n pè láti kàn nípa fún iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà
pé kó tún ìwádìí bẹ̀rẹ̀ lórí ikú tó pa gbajúmọ̀ olórin tàkasúfèé ní Ìléríolúwa Alọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad. Onídàájọ́ James Ọmọtọ́ṣọ́ kéde ọjọ́ 28 oṣù karùn-ún láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ náà. Ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà, iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ Èkó ní olùjẹ́jọ́ nínú ẹjọ́ náà, èyí tí àjọ kan tí kìí ṣe ti ìjọba, the Registered Trustee of Break the Silence Foundation, pè lórí ìwádìí ikú tó pa Mohbad. Àjọ náà béèrè fún àṣẹ ilé-ẹjọ́ láti kàn nípa fún iléeṣẹ́ ọlọ́pàá láti tún ìwádìí bẹ̀rẹ̀ lórí àwọn ohun tó rọ̀gbà yí ikú gbajúmọ̀ olórin náà ká lóṣù kẹsàn-án ọdún 2023. Lára àwọn ẹ̀bẹ̀ tí àjọ náà gbé wá síwájú ilé-ẹjọ́ náà ni àṣẹ kànńpá láti mú kí olùjẹ́jọ́ ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ìlàkalẹ̀ abala ìkẹrin ìwé òfin àkóso iṣẹ́ ọlọ́pàá ti ọdún 2020. Wọ́n fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá pé gbogbo àwọn tó wà pẹ̀lú olóògbé náà lásìkò tó papòdà, pàápàá jùlọ ìyàwó rẹ̀ Ọmọwùnmí Cynthia Alọ́ba, àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ akọrin náà, bàbá rẹ̀ tí wọ́n ní ó sáré bo òkú ọmọ rẹ̀ mọ́lẹ̀ láì gba àṣẹ lọ́wọ́ ọlọ́pàá. Bákan náà ni wọ́n tún rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́ náà pé kó kàn nípa fún àwọn ọlọ́pàá láti fi gbòòrò òfin mú ẹnikẹ́ni tó bá lọ́wọ́ lọ́nà kan tàbí òmíràn nínú ikú gbajúmọ̀ akọrin tàkasúfèé náà pẹ̀lú ẹ̀rí tó bá fìdí múlẹ̀. A ó rántí pé Mohbad ló dágbére fáyé ní oṣù kẹta ọdún 2023 tí ikú rẹ̀ sì ṣokùnfà onírúurú ìwọ́de àti ìfẹ̀hónúhàn káàkiri ọ̀pọ̀ agbègbè ní Nàìjíríà lẹ́yìn tí ọ̀pọ̀ ń wòye pé ejò lọ́wọ́ nínú ikú rẹ̀. Ọdún 3 ti kọjá, àmọ́ ṣá ìbéèrè gbogbo tó yí ikú Mohbad ká kò tí ì rí ìdáhùn yálà látọ̀dọ̀ ìjọba tàbí àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ààrẹ Trump sọ wípé ìjọba ilẹ̀ Amẹ́ríkà US ti pa àwọn ọkọ̀ ojú omi ilẹ̀ Iran 7 run ní Strait of Hormuz. Ó rọ South Korea láti darapọ̀ mọ́ iṣẹ́ àfojúsùn náà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump sì sọ wípé àwọn ológun ilẹ̀ Amẹ́ríkà ti bà àwọn ọkọ̀ ojú omi kéékèèké ilẹ̀ Iran jẹ́ ní Strait of Hormuz lásìkò tí ìpayà ìbẹ̀rùbojo tún pọ̀ sí lágbègbè ojú ọ̀nà ọkọ̀ ojú omi tó ṣe kókó. Trump ló kéde èyí lọ́jọ́ Ajé Monday nípasẹ̀ àtẹ̀jáde tó gbé sójú òpó ayélujára Truth Social rẹ̀. Ó sọ wípé àwọn ọkọ̀ ojú omi tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí àwọn ọkọ̀ ojú omi tó ń sáré náà ni ó jẹ́ píparun nípasẹ̀ ikọ̀ ológun ilẹ̀ Amẹ́ríkà. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní Iran ti rọ̀jò ìbọn sí àwọn ọkọ̀ ojú omi tí ó ní ṣe pẹ̀lú ohun tó pè ní òmìnira àkànṣe iṣẹ́ tí kíkan ọkọ̀ ojú omi South Korea tó ń ṣiṣẹ́ lágbègbè náà. Trump kọ bẹ́ẹ̀ pé bóyá ó ti tó àkókò fún South Korea láti wá darapọ̀ mọ́ iṣẹ́ àfojúsùn náà. Ààrẹ náà tún fi kún pé ikọ̀ ológun Amẹ́ríkà ti ṣàṣeyọrí nípa pípa àwọn ọkọ̀ ojú omi 7 náà run, èyí tó ń ṣàfihàn pé wọ́n dúró fún ìpín pàtàkì agbára iléeṣẹ́ ológun orí omi ilẹ̀ Iran tó sì kù lẹ́kùn náà. Ẹ̀wẹ̀, Trump ní yàtọ̀ sí ìṣẹ̀lẹ̀ tí ó ní ṣe pẹ̀lú ọkọ̀ ojú omi South Korea, kò sì sí ìròyìn kankan tó jáde pé wọ́n bà àwọn ọkọ̀ ojú omi tó ń kọjá ní Strait of Hormuz lásìkò tí Ohun gbé àtẹ̀jáde yìí síta jẹ. Ó sọ síwájú sí pé òṣìṣẹ́ àgbà níléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà, akọ̀wé ojú ogun Pete Hegseth àti alága àpapọ̀ àwọn olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun Dan Kane ni wọ́n retí láti sọ̀rọ̀ nípa ipò ọ̀hún nínú ìpàdé àwọn oníròyìn tí wọ́n ṣètò lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Odò Strait of Hormuz jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà pàtàkì lágbàáyé ní ti ọrọ̀ ajé àti àwọn ohun àlùmọ́ọ́nì, pẹ̀lú bí wàhálà rògbòdìyàn ṣe gbóná jẹun tí mú kí àníyàn wà lórí ìpèsè epo àti ààbò lágbàáyé. Ìgbàgbọ́ Yorùbá ni pé ìlera lòògùn ọrọ̀. Èyí ló mú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ṣèlérí àǹfààní ètò ìlera fún gbogbo àwọn èèyàn ìlú Ìbàdàn lákòókò tó ń gba àwọn onímọ̀ ètò ìlera lálejò. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ti ṣèlérí ní ọjọ́ Ajé láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Yunifásítì California, Los Angeles, Sadiat Tóyìn Lawal Foundation àti Tabernacle Worship and Prayer Ministry California láti lè jẹ́ kí àlàáfíà tó péye wà ní Ìbàdàn. Ọba Ládọjà sọ èyí nígbà tó ń gba Tóyìn Lawal àti àwọn aṣojú míì láti ọ̀dọ̀ àwọn àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba mẹ́ta míì ní àǹfààní rẹ̀ ní Òkè Àrẹ̀mọ ní agbègbè ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ìlera àwọn ará Ìbàdàn jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ sí òun. Màá sa gbogbo ipá mi láti rí dájú pé à ń pèsè ètò ìlera fún àwọn ará ìlú láti gbé ìgbé ayé tó ní ìlera pípé láì yọ ẹnìkankan sílẹ̀ nítorí ìlera ní
ní oògùn ọrọ̀. Ẹ jẹ́ kí n máa lo àkókò yìí láti tún fi dá yín lójú pé mo ti ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Yunifásítì California, Los Angeles, Sadiat Tóyìn Lawal Foundation àti Tabernacle Worship and Prayer Ministry California lórí ètò ìpèsè ìlera ní ilẹ̀ Ìbàdàn. Orí adé náà tún sọ pé òun ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àjọ tó wà fún àbẹ̀wò àti àwọn òṣìṣẹ́ ìtọ́jú ìlera abẹ́lé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Muyideen Ọlátúnjí, akọ̀wé àgbà ẹgbẹ́ náà ń darí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìpàdé náà jẹ́ dandan láti jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ náà lè múnádóko. Ní ìbẹ̀rẹ̀ ìpàdé náà, olórí àwọn arìnrìn-àjò náà Tóyìn Lawal sọ pé ìbẹ̀wò náà jẹ́ láti wá ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Olúbàdàn lórí ìlera àwùjọ àti àwọn ìpolówó ìlera fún àwọn ilé ìwòsàn abẹ́lé, àwọn ilé ìwòsàn gíga àti àwọn ìjọba ìbílẹ̀. Ó tún fi kún pé ẹgbẹ́ náà ní ètò láti fi àwọn ohun èlò ìwòsàn àti àwọn ohun amáyédẹrùn míì ránṣẹ́ láti mú kí ìpèsè ìlera tẹ̀síwájú sí i. Lawal tún sọ pé wọ́n ti fi àtẹ̀jáde ìpinnu kan ránṣẹ́ sí ààfin lórí ìrólágbára ètò ìlera, ẹ̀kọ́ àti ìkìlọ̀ fún àwọn aráàlú. Lára àwọn èèyàn pàtàkì tó wà nípàdé náà ni Balógun ilẹ̀ Ìbàdàn Ọba Tajudeen Ajíbọ́lá, Ọ̀tún Balógun ilẹ̀ Ìbàdàn Ọba Kọ́láwọlé Adéwọlé, Òsì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Abíọ́dún Kọ́ládàísì, Aṣípa Olúbàdàn Ọba Hamidu Ajíbádé, ẹ̀kẹrin Olúbàdàn Ọba Adébáyọ̀ Àkàndé àti ẹ̀kẹrin Balógun ilẹ̀ Ìbàdàn Ọba Mobọ́lájí Adéwọ̀yìn. Kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè wà ní ìmọ́tótó, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àyípadà ọ̀rọ̀ ètò ìmọ́tótó àti ìtọ́jú agbègbè jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò ní ẹ̀ẹ̀kan láàrin oṣù sí ojoojúmọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ètò àbójútó àti ìmúlò ìmọ́tótó àyíká àti agbègbè ojoojúmọ́ gẹ́gẹ́ bí apá kan nínú ìgbìyànjú láti jẹ́ kí àyíká di mímọ́ àti láti lè jẹ́ kí ìlera tó dájú wà káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Kọmíṣánná fún àyíká àti àwọn ohun àlùmọ́ọ́nì Adémọ́lá Adérìntọ́ sọ èyí di mímọ̀ ní àkókò tí ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn láti sàmì sí ayẹyẹ 100 ọjọ́ rẹ̀ ní ọ́fíìsì. Adérìntọ́ ṣàlàyé pé àjọ yìí ti gbé ìgbésẹ̀ ọ̀tun lórí ọ̀rọ̀ ìmọ́tótó pẹ̀lú bí wọ́n ṣe yí padà kúrò ní ṣíṣe ìmọ́tótó àyíká olóṣooṣù bíi ti àtẹ̀yìnwá sí ojoojúmọ́, tí ó sì ń gba àwọn ará ìlú níyànjú láti gba ojúṣe ìmọ́tótó lójoojúmọ́ yìí. Ó ní a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìmọ́tótó àyíká lójoojúmọ́ báyìí. Àwọn òṣìṣẹ́ wa sì ti wà káàkiri agbègbè gbogbo láti rí i dájú pé gbogbo ènìyàn ń tẹ̀lé òfin àti pé ìmọ́tótó gbọ́dọ̀ di ojúṣe wa ojoojúmọ́. Láti mú kí iṣẹ́ náà rọrùn sí i, kọmíṣánná náà sọ pé àjọ yìí tún ti gba àwọn òṣìṣẹ́ agbègbè, àwọn agbálẹ̀ àti àwọn tí yóò máa palẹ̀ ìdọ̀tí tó lé ní 930 padà sí ẹnu iṣẹ́, tí wọ́n sì tún ra ọkọ̀ àkódọ̀tí tuntun 2 pẹ̀lú àtìlẹ́yìn gómìnà Ṣèyí Mákindé láti jẹ́ kí ìmọ́tótó rọrùn sí i. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn àṣeyọrí, kọmíṣánná náà sọ pé àjọ yìí ti sa ipá rẹ̀ nípa ṣíṣe àfikún àwọn òṣìṣẹ́ tí yóò máa tọ́jú àyíká tó tó 930 láti mú kí ohun gbogbo wà ní ìbámu pẹ̀lú òfin àti láti mú ìmọ́tótó gbòòrò sí i. Ó tún ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ìmọ́tótó yìí yóò máa ṣiṣẹ́ lẹ́ẹ̀mejì lójoojúmọ́ láti lè jẹ́ kí àwọn ojú òpópónà di mímọ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì tún máa ní àǹfààní láti darapọ̀ mọ́ ètò ìlera ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ náà tún ṣe ìfilọ́lẹ̀ pẹpẹ ìròyìn Ọ̀yọ́ Soro Soke Ọ̀yọ́ SSS tí a lè lò lórí fóònù àti WhatsApp láti jẹ́ kí àwọn aráàlú lè jábọ̀ àwọn àbájáde ìmọ́tótó àyíká wọn kí wọ́n sì kópa nínú ìṣàkóso àyíká. Pẹ̀lú èyí, kọmíṣánná náà sọ pé àjọ yìí tẹ̀síwájú pẹ̀lú ṣíṣe ìmọ́tótó káàkiri àwọn ọ́fíìsì ìjọba, tí wọ́n sì tún bẹ̀rẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ kan tí kò rọ̀gbọ̀kú lé ìjọba láti kọ́ àwọn yàrá ìṣègà kárí àwọn agbègbè. Adénítọ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àǹfààní tí yóò fún un láti ṣiṣẹ́. Ó sì ṣèlérí pé òun kò ní jẹ́ kí ìgbàgbọ́ tí wọ́n ní nínú òun kó bàjẹ́. Ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ fún ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára láàrin wọn, àti lọ́wọ́ akọ̀wé aláṣẹ Dókítà Sunday Ọ̀jẹ̀lábí fún àtìlẹ́yìn rẹ̀. Nípa àwọn àṣeyọrí míì, ó sọ pé àjọ yìí ti mú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn oníròyìn pọ̀ sí i, pẹ̀lú ìpàdé ìròyìn déédéé àti ìkìlọ̀ fún gbogbo ènìyàn lórí àwọn wàhálà bíi ìkún omi, ìgbóná, àrùn kọ́lẹ́rà àti àrùn lásà. Adérìntọ́ tún fi kún pé àjọ yìí ti ṣe àgbékalẹ̀ èso bí wọ́n ṣe ń pèsè èédú, ìyẹn charcoal, jáde pẹ̀lú àtẹ̀jáde ìlànà tó dára, ṣe ayẹyẹ ọjọ́ ilẹ̀ ayé World Earth Day pẹ̀lú gbíngbin igi láti túnbọ̀ fòpin sí ìṣègà níta gbangba, tí wọ́n sì tún mú ìgbésẹ̀ ìdásí lòdì sí àrùn lágbára sí i nípasẹ̀ àyẹ̀wò àti àbójútó àyíká nígbà tí ó
fi dá àwọn ará ìpínlẹ̀ lójú pé iléeṣẹ́ yóò máa tẹ̀síwájú lórí àwọn àṣeyọrí wọ̀nyí. ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ o ọlọ́pàá ti ọmọ mi obìnrin ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years mọ́lé láìṣẹ̀ wọ́n ní àfi dandan kó ṣẹ̀wọ̀n. obìnrin kan nílùú àràndùn nípínlẹ̀ Kwara ti ké gbàjarè sáwọn ọmọ Nàìjíríà fún ìrànlọ́wọ́ lẹ́yìn tó fẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ti ọmọ òun obìnrin tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún mọ́lé fún odidi ọjọ́ mẹ́ta gbáko láìṣẹ̀. nínú fọ́nrán fídíò kan tó lu orí ayélujára ojú òpó X ni obìnrin náà ti fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara pé wọ́n mú ọmọ náà dípò ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n fẹ̀sùn olè jíjà kàn lẹ́yìn tí ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ afurasí náà pápá bora. inú fídíò ọ̀hún ni a ti rí bí àwọn mọ̀lẹ́bí ọmọbìnrin náà ṣe ń pariwo lágọ̀ọ́ ọlọ́pàá pé kò tọ́ kí wọ́n ti ọmọdé kékeré mọ́lé. ìyá ọmọ náà sọ nínú fọ́nrán fídíò náà pé ẹ káàárọ̀ o ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ọmọ mi kan ló ṣe àṣemáṣe a sì ti ń wá a ò rí i làwọn ọlọ́pàá bá wá gbé mi wọ́n tì mí mọ́lé mo lò ọjọ́ mẹ́ta níbẹ̀ wọ́n sì gba owó béèlì lọ́wọ́ mi wọ́n dá mi sílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan rẹ̀ ni wọ́n tún padà wá mú ọmọ mi ọmọbìnrin ọmọ ọdún mẹ́rìndínlógún láti ìjẹta. ìyá ọmọ náà ṣàlàyé pé ọlọ́pàá dúnkòokò mọ́ òun pé wọn kò ní tú ọmọ náà sílẹ̀ àyàfi tó bá ṣẹ̀wọ̀n. ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara náà ti wá fèsì sí ọ̀rọ̀ náà pẹ̀lú àlàyé pé irọ́ ni ẹ̀sùn tí ìyá náà fi kan àwọn o nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Adétún Èjìrẹ́ Adéyẹmí fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn lọ́jọ́ Ajé Monday fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ọlọ́pàá mú ọmọdé ọ̀hún ó ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ni wọ́n fi ẹ̀sùn fífọ́ ilé sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní Àràndùn. afurasí lórí ọ̀rọ̀ náà tí ọlọ́pàá ń wá ní Timothy Aránsíọlá tó na pápá bora lẹ́yìn tí ọ̀rọ̀ ọ̀hún tó ọlọ́pàá létí tí àwọn sì gbọ́ pé àbúrò rẹ̀ Esther Aránsíọlá obìnrin ọmọ ọdún mẹ́rìndínlógún ń dáàbò bo afurasí náà lọ́wọ́ ọlọ́pàá. ó ní àwọn mú ọmọdébìnrin náà sí àtìmọ́lé lọ́jọ́ kìíní oṣù karùn-ún ọdún 2026 fún ẹ̀sùn pé ó ń dáàbò bo afurasí lọ́nà àti mọ̀ọ́mọ̀ dí iṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. ọlọ́pàá ní ńṣe làwọn bá ọmọdé náà wí wọ́n gba ọ̀rọ̀ ẹnu rẹ̀ sílẹ̀ tí wọ́n sì fún un ní bẹ́ẹ̀lì kó máa lọ sílé. ó ní àwọn kò tì í mọ́lé lọ́nà tí kò bá òfin mu gẹ́gẹ́ bí fídíò orí ayélujára ṣe gbé kalẹ̀. lẹ́yìn náà ló ní kí àwọn aráàlú má ṣe náà ní fídíò tí àwọn òbí ọmọ náà ṣe èyí tó ń lọ lórí ayélujára.